Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílòkó káàkiri gbogbo àgbáláyé. Mo ti sọ fún yín pé ẹ jẹ̀gbádùn mi. Tẹ́ ẹ bá gba mẹ́rin ẹ gba márùn. Ǹjẹ́ ẹ gbọ́? Owó tó bá fi àwọn iṣẹ́ yìí kàn sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọ̀gbọ́ kàn sí mi. Àdánìkàn ṣe àdánìkàn gbélé ayé, àdánìkàn gbé pálọ̀ bí ẹranko. Ọlọ́run má jẹ́ ó jẹ́ tiwa láyé. Ayé a máa bínú ìyá, wọn a máa fi dènà àwọn ọmọ. Wọn a máa bínú bàbá, wọn a máa fi dènà àwọn ọmọ. Ìdílé téèyàn ti jáde lápapọ̀, ayé a máa ta lọ́fà tó jẹ́ pé gbogbo ẹni ó bá jáde nínú ìdílé yẹn wọn ò ní rọ́wọ́ họrí. Má jẹ́ tí wọ́n rí bẹ́ẹ̀ Èdùmàrè. Ẹ bá wá òǹdídì òkété kan. Òkété tẹ́ ẹ bá wá lò kì í ṣe òkété tí wọ́n ń tà lórí àtẹ o. Á bẹ àwọn ọdẹ ni òkété tí wọ́n pa ní sáà kò gbọdọ̀ díjọ́ kejì. Adìẹ òpìpì, àmọ́ adìẹ òpìpì. Wọ́n ní adìẹ òpìpì kì í rápá gòrùlé. Adìẹ òpìpì léyìí tó gbó kurakura dáadáa. Á wá tágẹ́ẹ̀tì ibi tí àwọn ìjàlọ pọ̀. Ìjàlọ ibi tí wọ́n pọ̀. Á ju adìẹ òpìpì yìí sínú ìjàlọ yìí. Á ti kọ́kọ́ pa torí ìnira. Á ti kọ́kọ́ pa adìẹ yìí. Á wá gbé sínú ìjàlọ. Tá bá gbé sínú ìjàlọ yìí, wọ́n ó ti dì mọ́ ẹ̀wọ̀n ni wọ́n ń pè ní ìjàlọ. Èrùn ní jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ó dì mọ́ lára tí ó pọ̀. Àfòmọ́ làpálàpá, èso òwúrẹ́ géńgé lọ́pọ̀lọpọ̀. Ọmọ ọ̀rúnlá gbígbẹ. Ọmọ ọ̀rúnlá gbígbẹ yọ pọ̀ lọ́pọ̀lọpọ̀. Wèrèpè lọ́pọ̀lọpọ̀. Àtàwọn èlò yòókù. Tá bá parí iṣẹ́ yìí, a kó sínú aṣọ funfun ni. Ọ̀rẹ́ mi, ògo rí ó dìde. Tẹ́lòmí bá ti ń sún lọ ṣàdédé lójijì yọ jábọ́. Wọ́n fi gbèsè lálá jábọ́. Ìwọ ló ní iṣẹ́ yìí. Tàbí ẹni tí ń rápálá láti dìde tí ọ̀rá yé dìde lò ó. O sì má ṣàbòsí ọgbẹ́ rẹ̀. Tó bá ti lò ó, ọ̀nà rẹ̀ ó là. Ọ̀nà rẹ̀ ó là. Ẹlòmíì gan ni jí wọ́n já wọn bọ́. Àwùjọ àwọn tí ó já ọ bọ́ lọ́rùn lọ. Àwọn tí ó fún ọ níwọ̀n jẹ ló ń bá rìn. Ẹ jẹ́ á ṣọ́ra níbi àtẹnujẹ. Ẹ gbọ́, kò jù bẹ́ẹ̀ lọ o. Pẹ̀lú àwọn èròjà rẹ̀ yòókù á bá parí ẹnu àpò aṣọ funfun ní gbé. Ìyẹn rárá máa lò ó. Ọ̀rẹ́ mi, ó dúpẹ́. Àìmọye ọṣẹ, igbá ọṣẹ, kòkó ọṣẹ lẹ́lòmíì kó kalẹ̀. Ọ̀kan lè ṣàdédé kó gbá ọṣẹ kalẹ̀. O gbọ́dọ̀ mọ ìpìlẹ̀ ogun rẹ̀. Ìwọ tó lọ fámásì nísìnyí, ọ̀kan ra oògùn. Wọ́n ń tà fún. O lọ ṣe tẹ́ẹ̀sì wò. Kọ wọ láàbù lọ kí wọ́n ṣe tẹ́ẹ̀sì fún ọ. Pé kí ni ń ṣe gan? Tí ní run lágbájá yìí ní gbogbo ìgbà. Ọmọ àgbo, ọmọ sùkúrọ̀, ọmọ àgúnmu, wọ́n pọ̀fọ̀ fún un. Wọ́n ṣe kíní yẹn lọ. Ìgbà tó bá lọ ṣe tẹ́ẹ̀sì ní hospital wọ́n sọ fún pé appendix ni ń ṣe. Èsì tí ń waste owó. Wọ́n bá ní kí lóògùn rẹ̀, wọ́n ní àfikọ́ operate. Lọ́ba tán, níjọba operate lára ọba tú. Bẹ́ẹ̀ náà ni kó máa kó oríṣiríṣi ọṣẹ sínú ilé. Ọṣẹ kìnì kan, ọṣẹ sàárà lásán lẹ́lòmíì jẹmọ́ tí ó máa jẹ́ ìṣẹ́gun rẹ̀. Ṣùgbọ́n nígbà tó bá béèrè lọ́wọ́ orí tó yẹ pé èròǹgbà àánú rẹ̀, ọ̀rẹ́ mi tẹ̀lé mi. Àbúrò bàbá kan bí kan tẹ̀lé mi. Ìyá kan bẹ́ẹ̀ bí kan tẹ̀lé mi. Ohun tẹ́ ń ṣe nìyẹn. Àìṣe bẹ́ẹ̀. Gbogbo aṣọ kọ́ ní yẹ̀dí o. Aṣọ inú ilé, àìwọ̀ òròde. Aṣọ òde, àìfi yílẹ̀ inú ilé. Kò jọra wọn. Nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ +2348032983298. Gbàkásì +2348133155111. Nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928. +2290154651928. Tó bá fẹ́ join group mi lórí WhatsApp
group méjì ló wà, gbogbo ẹ̀ jẹ́ 25. Public wà lọ́tọ̀, ọ̀fẹ́ ni, ṣùgbọ́n láǹfààní àti máa gain àwọn nǹkan kan lọ títí ọkàn jẹ́ mẹ́mbà ni. Ṣùgbọ́n private owó lọ́ọ́ san ọbẹ̀ 10,000 ni. Tó bá jẹ́ pé láti French country ni 5,000 CFA tí ṣe sẹ́mi òun lọ́ọ́ san. Báyìí pé Nàìjíríà 10,000 ló fi wọbẹ̀, ó sì máa san 10,000 every month ending. Wọ́n láǹfààní ìbéèrè, ṣùgbọ́n ìbéèrè tó jẹ mọ́ pé àkọsẹ̀jáyé mi ọ̀rọ̀ sẹ́mi ó sanwó fún yẹn lọ́tọ̀ ni, kò papọ̀ mọ́ra wọn. Àyẹ̀wò ẹ̀jẹ̀ kò papọ̀ mọ́ títọ̀, ó sanwó ẹ̀ ni. Ó sì jẹ́ nù. Ẹmọ lálàá kan ni kò yé mi ní kí ni mo lè gbogbo ẹ̀ ọ́ máa gbọ́ lọ́fẹ̀ẹ́ ni. Ní ọdún tá a wọ̀ yìí àwọn ọ̀tún yóò bá ètò wa. Ẹ̀yin tẹ́ ẹ̀ máa gbádùn wa nípa tá a bá ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ àbí nípa àwọn àlá, a bá yín tẹ̀síwájú dáadáa ní ọdún tá a wọ̀ yìí. Ààyè ni ò sí, ààyè ni àwa náà kọ́. Ẹ̀yàn mi ní orílẹ̀-èdè Abidjan, ẹ kú ojú lọ́nà, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ń bọ̀, mo lè máa lójọ́ ọ̀sẹ̀ méjì lọ tí ń bá wá. ń gba Bẹ̀nẹ̀ wọlé, gba bí rọ́ṣẹ̀ kan nísìn máa ti wà ní Bẹ̀nẹ̀, láti Bẹ̀nẹ̀ máa cross sí Abidjan. Á dára fún wa o, ayé wa kò ní yí ẹ lẹ́, n ta fẹ́ lọ lọ́hùn ó sì. Kó tó wá mi wá kọ́kọ́ pa aago mi náà. Níbo ni mò ń gbé? Ìkòròdú. Bá ti wọkọ̀ láti Ìkòròdú garage kò ní wọ̀ lọ sí Báyékù. Ọ̀bọ́lẹ̀ ní Emily bus stop, Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Tá a bá ti ní appointment tẹ́lẹ̀ má fi mẹ́sẹ̀gì ilẹ̀ fún mi o. Kò sì sáàyè fún ìbéèrè, ìwọ tó fẹ́ tọ́jú ara rẹ àbọ̀ fẹ́ béèrè sí ní àjò rẹ nìkan ni kò pè mí. Ẹ dákun, ńgbà tẹ́ ń sọ̀rọ̀ sẹ́kan lọ, iṣẹ́ onítọ̀ kan, ńgbà tẹ́ ń sọ̀rọ̀ ọ̀sáàyè. Ìwọ tó fẹ́ tọ́jú ara rẹ lánà ewé àti egbò ni ò pè mí. Ẹ mo sì wá bàbá lálà kan pé pásítọ̀ rẹ̀ níbi tó ń sàn dá mẹ́wàá sí. Bàbá lálà kan pé máàmù rẹ tó ń kírun lẹ́yìn wọn. Ẹ dá a sílé, ẹ fẹ́ máa jàǹfààní òde ni. Ẹni tí ò ń lọ ṣọ́ọ̀ṣì rẹ̀ tó bá ń ṣe dáadáa fún ni òun ló yẹ kó pè. Ṣùgbọ́n ẹ fẹ́ kí wọ́n mà sí rí yín, òun lẹ fi máa para àta. Ìgbà míì náà ń bẹ o, tó ipa aṣáájú ìjọ míì náà dá. Ẹni tẹ́ ẹ bá mọ̀ kó wúlò fún yín, ẹ̀yin náà tọ́jú ibẹ̀. Má pè mí o. Ẹ mọ alálà kan ń gbọ́, bọ́bá lálà ọ̀la fúnra ẹni. Ìwọ tó lálà tó gbọ́ túmọ̀ rẹ̀ àti ohun tó sì sí. Tó bá wà nínú private group mi, wọ́n máa gbọ́ àlá rẹ̀ àti ohun tó sì sí lọ́fẹ̀ẹ́ láì ní gbà kó sáà máa sanwó ìparí oṣù rẹ̀, kò sì jẹ́ ni. Ṣùgbọ́n abẹ́ ìwọ tó fẹ́ mú mi private pé ẹni yìí ẹ jẹ́ mentor mi. Wọ́n ní o sì máa ṣe disciple gidi, kò sì jẹ́ nìyẹn. Ayé wa o, kò ní yẹ. Báwọn ètò yìí bá dọ́dọ̀ yín, ẹ má dé mọ́lé, ẹ máa pín. Mo ti jẹ́ ó yé wa pé lórí àwọn ètò wa, àwọn àtúntò kò ti dé bá. Èmi ló sì yé. Ẹni tí ó bá bí ni kò lè mọ ohun tó ń ṣẹlẹ̀, kò sì jẹ́ nìyẹn. Yọ̀yẹ̀ wa kò ní yẹ. Gbogbo àwọn ètò tá ń ká kalẹ̀ yìí, ìwọ tó bá fẹ́ pè mí, ń sọ èyí tí ó jẹ fún ọ. A bá bọ̀ sí orí ìgbà, á dára fún wa o. Ire o, ire kàbìtì nínú ilé gbogbo wa.